ìwà àtọ̀làjú tó yẹ kó wà lára ẹni tó bá lóhùn gbọ́ lọ́hùn gbọ́ nígbàgbọ́ tó yẹ kóró tó sì lóhùn gbà Ànábì Muhammad gbọ́ tó tún wá ń sáré tí ń gbìyànjú láti fi ìrìn àjò jọ tàwọn ẹni rere tó ti ṣáájú. Òun ni ìròrí àtọ̀làjú ká ṣe ní tí kò yẹ, ká wá mọ̀ pé ní tá ṣe yí ọ̀yẹ, ká sì tètè bẹ́sẹ̀ sẹ́yìn lérí ẹ̀, ká padà kúrò ńbẹ̀. Àbí ká sọ ọ̀rọ̀ kan kò yẹ wípé àwọn kì í sọ báyìí, kò yẹ kí n sọ bí mo ti sọ yìí, ká wá mọ̀ bóyá àwọn tàwa jí, àbí ká mọ̀ bóyá àwa náà la ronú látún rò lárí pé àkọ́dẹ̀ yẹ kí n sọ báyìí o, ká wá tètè padà lórí ẹ̀, ká kéde wípé mi ò sọ bẹ́ẹ̀ mọ́, èyí tẹ́ rí tí mo sọ lẹ́ẹ̀kan wọn àṣìsọ ni, èyí tẹ́ rí tí mo ṣe lẹ́ẹ̀kan wọn àṣìṣe ni. Ọ̀làjú ńláńlá nínú ìmánì ni ti máa wà o, nínú ìyèkoro ìmánì ni ti máa wà. Ẹni tẹ́ bá rí táyà rẹ̀ bá ń já àti ṣerú ẹ̀ tí ń rò pé àbó wọn dẹni ẹ̀sìn, àbó wọn dẹni àná, àbó wọn di aláìmọ̀ ṣe, ojú aláìmọ̀ tí ń ṣe lára yóò máa fi wò wọn, ìmánì ni ò tí ì tó lára ẹ̀, nítorí wípé iyì àtàpọ́nlé ọjọba lọ́kàn rẹ̀ ju àti bá yọ́nú Ọlọ́run pàdé lọ. Gbogbo ẹni tẹ́ bá rí tó bá gbé Ọlọ́run sọ́ọ̀kan tó gbé yọ́nú Ọlọ́run síwájú tó tún wá gbé iná Ọlọ́run àti ìjìyà rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tí ń wo pé òun fẹ́ jẹ ìyà, òun fẹ́ k'Ọlọ́run bá wọn wí, kò ní tóbi lójú rẹ̀ láti ṣe, kò ní jọ lójú rárá. Àwọn ànábì Ọlọ́run bí wọ́n ti tó, wọ́n ti kàǹkà tó, wọ́n ti jẹ́ ní àpọ́nlé tó, Ọlọ́run correct wọn, wọ́n sì yí padà kúrò ní position tán wà tẹ́lẹ̀ bọ́ sí position tó Ọlọ́run fẹ́ kàn bọ́ sí. Ẹ wò, kò sí nǹkan kan tó ṣe ìyàtọ̀ láàrin ànábì Adam àti Ṣaitan, ọ̀rọ̀ nípa retraction ni, repentance ni o. Àwọn méjèèjì wọ́n jọ ṣàṣìṣe, Ọlọ́run pa Ṣaitan láṣẹ, ó ṣàìgbọràn. Ọlọ́run pa ànábì Adam alayhi salatu wa salamu láṣẹ, òun náà ṣàìgbọràn. Ẹnìkan nínú àwọn méjèèjì wá dẹni ẹ̀kọ́, ẹni ègbé, à ń ṣépè fún wa bá dákọ̀ Ṣaitan, àá fi èpè tẹ̀lókọ rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹnìkan sì dẹni àdúrà bá dákọ̀ ànábì Adam alayhi salatu wa salam. Àwọn méjèèjì sì ni Ọlọ́run jọ pa láṣẹ tí wọn ò jọ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Kí wá ló ṣe yàtọ̀ àwọn méjèèjì? Ẹnìkan retract, ẹnìkan repent, ẹnìkan sọ fọ́lọ́run pé má bínú, ẹnìkan yarí, ó ní mo ṣe náà ní wọ́n wá justification fún. Ó ní ana khayrun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin, èmi dájú òun lọ, ṣèbí inú náà ló ti dá mi, wọ́n justify mistake ẹ̀. Ẹnìkan juwọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pé Ọlọ́run àṣìṣe mo ṣe yìí, fatalaqa Adamu min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim. Ṣé ti rí pé ọ̀làjú ni significant difference tó wà láàrin ànábì Adam àti Ṣaitan náà ní ṣe ìyàtọ̀ láàrin ẹni tán pè sákìyèsí pé bó ti sọ yìí ọ̀dà, bó ti ṣe yìí ọ̀dà, tọwọ́ àtakú àtẹni tó gbà tó sì ṣàtúnṣe. Ẹnìkan ti dọmọ lẹ́yìn ànábì Adam, ẹnìkan ti dọmọ lẹ́yìn Ṣaitan. Kí kálukú ó máa gbé yẹ̀wò nípé ń bo ni wọ́n belong sí, lérí agídí tó ń lò nínú ọ̀rọ̀ ẹbí rẹ̀, láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀, níbi iṣẹ́ rẹ̀, íńtánì ó ṣàtúnṣe rẹ̀ tó ní ò ní ṣe. Ṣàtúnṣe yìí kó tó bọ́ kó tó lọ bọ́lọ̀. Tó bá ti ẹ̀rọ nǹkan míì ro àti bọ́lọ̀ pàdé. Mo fi ní ọ̀làjú ní kí wọ́n máa retract ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́làjú èèyàn ní sórí ìwọ tí wọ́n gbà ẹ̀rọ bá sọ̀rọ̀ tó wá ń kó jẹ ní ẹ̀sìn ni ọ́, tó fojú pé èèyàn ti ṣẹ̀sìn tí yẹn bá ń kọ́rọ̀ jẹ, ìyẹn ti di aláìmọ̀ ṣe, ìyẹn ti di aláìmọ̀ tí ń ṣe. Tó bá fi rú ojú bẹ́ẹ̀ wò ó túmọ̀ ń pọ̀ ọ̀làjú. Kódà àwọn tí ò ní gbàgbọ́ nínú ọjọ́ kan yìí, tí wọ́n ní gbàgbọ́ nínú Ọlọ́run, fọ̀dílà ni wọ́n kà á sí kí wọ́n máa tààrọ̀ já. Kò wá sí àwọn bẹ̀rẹ̀ láti rí àwọn sàhábà nàbì tó fi wá dórí gbogbo àwọn àfáà tí orúkọ wọn parẹ́ dè ní nínú Islam. Tẹ́mọ̀ ṣe bí wọ́n télọ̀ wọn, Ọlọ́run télọ̀ wọn mọ́ Islam pé lókun ìgbà tí Islam bá ń ṣẹ́kù ọkọ̀ tí yóò ní parẹ́. Tá nàbì ò sì dá àwọn mọ̀ wọn ará nàbì sójú rí bí àwọn Malik, bí àwọn Abu Hanifa tí wọ́n sorí eré pin. Gbogbo bí Islam bá ń dé ọkọ̀ tí wọ́n náà ń tẹ̀lé Islam débẹ̀ ni. Ẹnìkan ò lè lé wọn bá nínú ìyàtà pọ́nlé. Gbogbo wọn ni wọ́n retract ọ̀rọ̀ ọjọ́ kan bẹ láyé. Wọ́n ti sọ pé bákan yín tún ní ìtúsọ bẹ́ẹ̀ mọ́. Èyí tí mo sọ tẹ́lẹ̀ yẹn àṣìsọ ni wọ́n declare ní publicly tí ò ní ṣe pé wọ́n lọ ń bẹ̀rẹ̀. Sayyidina Umar radiyallahu ta'ala anhu, òun ni khalifa aláṣẹ àgbà mùsùlùmí. Nígbà tó rí pé àwọn obìnrin owó ìgì ó bẹ̀rẹ̀ sí ní wọ́n gbówó lé, àwọn tálíkà ò rí ìyàwó fẹ́, èyí ṣe tí ò tí ì márì, owó ìgì wọn ni, agbára àwọn ò tí ì káyé tán táwọn àna ní kó wọn lọ wá wà ní. Ni Umar bá bọ́ sí mímbàrí ànábì sallallahu alayhi wa sallam nígbà tó jẹ́ khalifa láàrin gbogbo mùsùlùmí mọ́sálásí, ó ní láti sin lọ owó ìgì ò gbọdọ̀ kọjá báyìí mọ́. Obìnrin lásán obìnrin lọ́dá alákẹ́, obìnrin ní khalifa amirul mu'minin, ó ní náà, ó ní èyí ṣe tó fẹ́ fàálà sí nǹkan tọ́lọ́wọ́n ọba gbé tóbi. Ọlọ́run wa ataytum ihdahunna qintara,
Ọlọ́run ní nígbà tẹ́ ẹ bá ti fún àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ kọ̀ kalẹ̀ ẹ ti fún wọn ní kìntọ́ọ̀rù ni owó tó pọ̀ tá a dì sẹ́yìn ràkúnmí ńláńlá. Obìnrin yẹn ní Umar owó igi owó tó pọ̀ tá a dì sẹ́yìn ràkúnmí ńláńlá lọ́lọ́run fi describe ẹ̀ mọ́ límìtì ẹ̀ fún wa. Umar sì bọ́ọ̀lẹ̀ lérí mímbà yìí Umar ní mo agree pẹ̀lú ẹ̀ gbogbo èèyàn lọ́mọ kí ó jù mí lọ kullu nasi afqahu min Umar. lẹ́ẹ̀kan náà ó withdraw decision rẹ̀ níbẹ̀ ó kò sọ pé ìwọ obìnrin yìí èmi khalifa tíyàn bá ti róòtọ́ kó juwọ́lẹ̀ fún wherever tó bá ti rí. Umar ọmọ Khattab yìí kan náà lọ́wọ́ yan Abu Musa al-Ash'ari ọ̀yàn ní gómìnà ní wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí ó ní wala yamna'annaka qada'un qadaytahu bil ams. Abu Musa àsọtẹ́lẹ̀ mi rèé o gbogbo ìdájọ́ tó bá dá láàrin àwọn èèyàn tó ti dá ṣáájú raja'ta fihi nafsaka tó wá túnra rẹ̀ bí ó tuntun gbéyẹ̀wò wa hudita fihi li rushdika tọ́lọ̀ ń padà wá fọ̀nà mí mọ́ lérí ẹ̀ pé èyí tó dá tẹ́lẹ̀ yẹn ò correct o bó ṣe yẹ kọ́ mọ́ rí ni an turaji' al-haqq má jẹ́ kí iyì kó kún ọ lójú má jẹ́ kí àpọ́nlé pípẹ́ wọn máa ní kọ́rọ̀ rẹ̀ jẹ wọn á ní pé tí òru dáadáa kó tó sọ tẹ́lẹ̀ ni má jẹ́ ó sí ọ láti padà síbi yìí torí ń pòun lóòótọ́. fa innal haqqa qadim torí òótọ́ ni ọmọ ṣáájú o fa innal haqqa la yutiluhu shay bọ́pẹ́ bọ́yá òótọ́ ni ọmọ lékè iyì ò lè gbé òótọ́ mọ́lẹ̀ òótọ́ ni ó gbé iyì mọ́lẹ̀ ìwọ tó bá fẹ́ kí iyì rí ọ láàsì kápọn lè rí ọ láàsì kó o continue láti mọ relevant tí ìgbà bá ń jẹ́ ìgbà lọ́ọ́ dì mọ́ òótọ́ torí òun ní mọ relevant lọ gbére. wa muraja'atul haqqi khayrun min at-tamadi 'ala al-batil. Sayyidina Umar ní kíyàn ọmọ wà pẹ̀lú òótọ́ lórí ju kíyàn ọmọ dì mọ́rọ̀ lọ. irú ẹ̀ bẹ́ẹ̀ tábà ní àmọ́ kàlátọ̀dọ̀ àwọn sàhábà ọ̀pọ̀ Abdullahi ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n wá bí ń béèrè arákùnrin kan ṣẹ̀ṣẹ̀ márì ó fẹ́ obìnrin ọmọ kékeré kò wá tí ì bá láṣepọ̀ kò tí ì súnmọ́ kò ì wọlé tọ̀ ó wá bá ìyá ọmọ yẹn pàdé ló wá rí pé ọmọ yìí sì ní bá fẹ́ o ọmọ yìí dáa ju ọmọ yìí lọ ọkàn rẹ̀ wá fà mọ́ ìyá ọmọ ó sì bá ọmọ so igi àmọ́ kì í súnmọ́ wá bá Abdullahi ọmọ Mas'ud sàbí ànábì pé kí mo lè ṣé mo lè fẹ́ ìyá kí n switch kúrò lórí ọmọ. Abdullahi ọmọ Mas'ud ní èmi ọmọ nínú ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ ànábì tó takò wò so halali ni o lè gbà tó tí ì súnmọ́ mọ́ o lè fẹ́ yà lọ́ba fún ní fatuwa bẹ́ẹ̀ lárákùnrin bá ń bá ṣáàní lọ ìgbà Abdullahi ọmọ Mas'ud wá dé Madina radiyallahu ta'ala anhu ó wá bá àwọn sàbí ànábì ẹ̀dẹ̀ rẹ̀ pàdé ní wọ́n bí wọ́n pé àwọn kan bí mi ń béèrè kan bí mo dẹ̀ ṣe dáa ní kílẹ̀ yìí náà rí sí gbogbo náà mistake ló ṣe o ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tó yanjú ní Al-Qur'ani ni pé wa ummahatu nisaikum àwọn ìyá ìyàwó yín ti dèwọ yín ó ní nígbà tí ò tí ì wá súnmọ́ nǹkan náà regardless ṣó súnmọ́ àbí ò súnmọ́ ṣe bí ìyá ìyàwó ni ó ti dèwọ. eré ìyàwó láti lè kú eré ìyá láti lè kúrò bọ́ sérí ọmọ nígbà tá a bá ti súnmọ́ yà àmọ́ ọmọ asúnmọ́ o àsúnmọ́ o tó bá ti so igi rẹ̀ o lè dọ́dọ̀ ìyá rẹ̀ mọ́ bọ́ọ̀lù ń ṣe lófin Al-Qur'ani ni. Abdullahi ọmọ Mas'ud wá padà lọ lù tó ti ṣe fatuwa ìwọ̀n pé ẹ bá ń wá ọkùnrin yẹn wá ìgbà tí wọ́n padà wá ọkùnrin yẹn láwárí òun ti so igi pẹ̀lú ìyá ní ti ń bá ṣáàní lọ pẹ̀lú ìyá ó ní mo ti fẹ̀yìn ìyá lélẹ̀ àti so igi àti dìyàwó àtọkọ ó ní àfikọ́ ọkọ̀ọ́lẹ̀ o marriage yẹn valid Ọlọ́run ṣe é léwọ̀ mo ti bi àwọn sàábì yòókù mi kò wò wípé yóò dìdójú tì fóun pé wọ́n ní àwọn sàábì yòókù rẹ̀ lọ́wọ́ à ń lọ bí ní wọ́n tó ẹ́ pé àti Mákà ló ti gba síláàmù ọ̀rọ̀ síláàmù yìí ṣojú rẹ̀ láti pilẹ̀ ṣó ẹ̀ káwọn sàábì iṣẹ́ yòókù máa kó sí ọ lẹ́nu gbogbo wọn rántí eré Jésù ṣètọ́ ni mo gbé sáwà lọ́kàn àti awham nípa àwọn parẹ́ ọ̀dẹ ní àná ọ̀rọ̀ rí òní tà mọ́ létí àwọn èèyàn ó bí wọn níkà ọkọ́ mọ́ wọn ní ṣe skọ́lá wọn ní kinní kan wàhámù lásán ni àwòhámù ṣètánì ni irú tó ṣe ṣètánì tó fi di olórí bí ó ṣe mọ wíṣpà rẹ̀ sáwà náà létí nù. Abdullahi ọmọ Mas'ud sọ́wọ́ àti torí ẹ̀dẹ́ ni ànádè nílé ni sọ́wọ́ àti torí ẹ̀dẹ́ ni ìgbàgbé. Imam Malik rahimahullahu ta'ala ó ní nínú tóun cherish jù lára àfa àwọn tó ń pè ní Hormuz tóun nífẹ̀ẹ́ rẹ̀ jù tó fa kóun gbé síwájú kí àfáà tóun fẹ́ jọ ní ó ní pé ẹni wàkánà kathira ma yufti ar-rajul gbogbo ìgbà tí ń bá ń ṣe fatuwa fáwọn èèyàn thumma yab'athu ilayhi ọ̀pọ̀ nígbà tó jẹ́ sí pé yóò ti ṣe fatuwa fáwọn èèyàn tán yóò tún wá ní ẹ dákun ẹ bá ń lépa ẹni tí mo dá lóhùn lánàá níjẹta ẹni tó wá bí mí béèrè òun ẹ dákun ẹ bá ń lépa rẹ̀ lọ ẹ bá ń pè é wá padà yab'athu ilayhi man yarudduhu hatta yukhbirahu bi ghayri ma aftahu yóò tún wá sọ sórí èyí tí mo sọ fún ọ tẹ́lẹ̀ nǹkan correct o èyí tí ó tún correct nísìnyí Abdurrahman ọmọ Hormuz ṣọ́ wá parẹ́ a bá ń pìtàn aláàfáà àápàá nítàn mọ́ kò dé ní ẹ̀sìn mò ń fi gbogbo yìí tí ń sọ ìṣẹ́ra mi lákin
ṣe gbogbo ẹni tí bá ń gbọ́ mi tó jálá àfa náà lákin àbí wọ́n tẹ̀ iṣẹ́ àfa náà ọ̀rọ̀ tó o sì sọ àbí ṣe sí tó o ṣe tó ní mistake inú àti máa ṣe sọ́ọ̀rì mọ́mọ́ jẹ́ ọmọ náírà ìmọ̀ gbẹ̀yìn ga sí ni wọ́n rò pé ó dẹni ẹ̀sìn ni wọ́n rò pé ó dẹni àná wàláhì ó tún máa lọ sókè sí i inna Allaha yuhibbu tawwabin ọlọ́run lòun nífẹ̀ẹ́ àwọn tó bá máa repent tó bá tiẹ̀ ní nǹkan míì tó gé níbẹ̀ tó tayọ ọ̀fẹ́ ọlọ́run ọba ó ti ju gbogbo nǹkan lọ idha sahha minkal wuddu fal kullu hayyinun tó bá ní gbogbo ayé hate rẹ àmọ́ Ọlọ́run nìkan fẹ́ràn rẹ wàláhì ó ti tó ọ ámbìlì tà sí tọ́lọ́run bá nífẹ̀ẹ́ rí yóò sọ fáwọn màláíkà pé mo nífẹ̀ẹ́ lágbájá ẹ má bá nífẹ̀ẹ́ àwọn màláíkà náà wà fún yẹn ránṣẹ́ sí ilẹ̀ ẹ̀yin èèyàn Ọlọ́run nífẹ̀ẹ́ tàmọ̀dọ́ ẹ má nífẹ̀ẹ́ ọkàn mọ́ rí káwọn èèyàn gbà tiẹ̀ àwọn èèyàn gbà tiẹ̀ nígbà tó ti lọ fíìsì ọ̀rọ̀ rẹ látòkè wá mọ́ Málíkì fún rẹ̀ náà tó bá ṣe fatiwa ó sàn fatiwa láì mọye tí ó dẹ̀ tún retract fatiwa rẹ̀ pé mi ò tún wí bẹ́ẹ̀ mọ́ ìmọ̀ mi ti lékún sí mo ti rí tí ì rí tẹ́lẹ̀ kò wá ní fọgbọ́ngbọ́n ṣe pé ìmọ̀ ní ò tí ì pé náà ló tún fọgbọ́ngbọ́n ládàá fi sá fún mọ̀lú mọ́ ṣe yẹn làámọ́lẹ̀ mo ti wí báyìí tẹ́lẹ̀ ní tí mo wí yẹn correct èyí tí mo tún fẹ́ wí nísìnyí ìmọ̀ mi ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni. wọ́n náà Imam Malik fatiwa rẹ̀ ni pé bá a bá ń ṣàlùwàlá tá a bá ṣe é débi ẹsẹ̀ tá a fẹ́ fọ ẹsẹ̀ àwọn ọmọka ẹsẹ̀ wa àwọn àlàfo tí ń bẹ láàrin ọmọka ẹsẹ̀ inú ẹsẹ̀ ló wà kì í ṣe tẹ ẹsẹ̀ nítorí náà ìta lọ́lọ́run ní àfọ̀ kò ní a máa tọwọ́ bọ nú máa tọwọ́ bọ kọ̀rọ̀ káàkiri fatiwa Malik ní pé tó bá ti fọ ìta nìkan ó ti tó kò ṣe dandan kó ṣe takhlilu làṣàbí àyìn máa wá tì ká bọ nù kẹ ẹsẹ̀ mọ̀ tó ẹlòmíì ìka rẹ̀ lẹ̀pọ̀ kí ló nídìí àti tọwọ́ bọ bẹ̀ sí. ọmọ kéwù rẹ̀ Abdullahi ọmọ Wahab ọmọ kéwù ẹ̀ lérí ìjòkó tí ń kọ́yàn kéwù ní mọ́sálásí ànábì àfáàgbà tó jẹ́ star ńláńlá Imam Malik Abdullahi ọmọ Wahab ọ̀rọ̀ àná pé àfáàwà àmọ́ hadith ń bẹ tá a túrì tó ń látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì narrate ìsinadù hadith yẹn fún un pé wọn náà ànábì sallallahu alaihi wasallam tí máa ń ṣàlùwàlá àmọ́ ti àwọn ìka ọwọ́ rẹ̀ bọ́nú kẹsẹ̀ rẹ̀ kó mi lè dé gbogbo Imam Malik èmi kò mọ báyẹn tẹ́lẹ̀ hadith tó dẹ̀ kà yí dáa tó ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ ń bẹ mi tí Abdullahi ọmọ Wahab sọ yìí ó dẹ̀ change ó dẹ̀ retract lẹ́ẹ̀kan náà on spot látọ̀dọ̀ ọmọ kéwú ẹ̀ kò sọ pé ó ní lálùbáríkà èmi sọ̀rọ̀ ìwọ́n sọ mí ẹ̀yìn gbẹ̀rẹ̀ nìkan ó ní lálùbáríkà ó ní soríire ó ní láti bọ̀ tán àti Abdullahi ọmọ Wahab àti Malik táwa lọ parẹ́ èèyàn ní ṣiṣẹ́ kí ó kọ́ mọ́ Abdullahi ọmọ Wahab àfáàgbà aládìsí ní láyé rẹ̀ rahimahumullahu jami'an ìmọ̀lẹ̀ wọn tó ń tàn sí kódà táwọn ẹlòmíì tó fi gbà wọ́n ní ìmọ̀ọ́mù òdodo náà gbogbo àwọn nǹkan tán ṣe yìí wọ́n ń pè kí náà àfáà ìsìlámù ní Hasan ibn Ziyad al-Lu'lu'i òun tó wá ṣe èyí tó jọjú wọ́n ló ṣe fatiwa ó wá ṣe fatiwa ṣe ṣẹ̀yà mọ́ tó ṣe ó wá yan nìkan ó sanwó fún tọ̀hún ní pé dákun wọn lóhùn rẹ̀ ga mọ́ bá ń pariwo káàkiri ìlú yìí ẹni tí mo dá fatiwa fún lánàá fatiwa tí mo dá fún rọ́ǹgì mọ́ bá ń pariwo káàkiri inú ìlú pé lágbájá tó wá béèrè ẹni tó wá béèrè lọ́wọ́ àfáà Hasan ibn Ziyad al-Lu'lu'i tó wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa nǹkan báyìí lánàá ní tí wọ́n dá fún rọ́ǹgì o èyí tọkọ̀ rẹ̀ ti tó níwọ̀n tó ń tọ̀ wọ́n wọn sì mọ ibi tí ń gbé wọn wá sanwó fẹ́ nìkan pé máa bá ń pariwo káàkiri gbogbo ìgboro àti gbogbo ìletò wípé ẹni tó wá bí mi ń béèrè lánàá o n tí mo sọ fún rọ́ǹgì o torí yóò padà wá di ìbálẹ́jọ́ ńláńlá sí mi lọ́rùn bí àkìyámọ̀ mo fẹ́ bọ́ ìwọ̀ yẹn kúrò lọ́rùn kí n tó bọ́ lọ́hùn pàdé àwọn tó mọ̀ tó máa ti bọ́ lọ́hùn pàdé rè ọwọ́ asanwó fún yẹn pé máa bá ń pariwo káàkiri bí kí wọn ní ẹ bá ń lọ sórí rédíò ẹ bá ń lọ sórí tẹlifíṣàn ẹ wá bá ń lọ sí gbogbo newspaper ẹ bá ń kọ síbẹ̀ pé mo ṣe fatiwa dá o ìtọ́kọ̀ rẹ̀ tìrẹ o torí ẹni tó bá ti gbọ́ tànà kó lè gbọ́ corrected one. Al-Qadi Ahmad al-Khassaf òun náà ṣerú ẹ àwọn àfáà tó ṣerú ẹ pọ̀ Hakimun Naisaburi tó kọ Mustadrak àfáàgbà aládìsí tó gbajúmọ̀ ọkọ tírà hadith akẹgbẹ́ rẹ̀ nínú ìmọ̀ hadith wọ́n pè ní Hafiz Abdulghani ibn Sa'id al-Azdi ọwọ́ akọtira nígbà tí Hakimun Naisaburi kọtira Madkhal tírà náà sì wádìí sí wọn nínú ilm al-hadith àfáà yìí wá yọ wá kàwọn mistake pọ̀ nínú tírà yìí ọwọ́ refute ẹ̀ òun náà kọ̀ míì ọwọ́ akọ àwọn mistake Hakim nínú tírà yẹn ọwọ́ highlight ẹ̀ síbẹ̀ ọwọ́ àfi tírà yẹn ránṣẹ́ sí wípé wo èyí tí mo fi refute rẹ̀ ni àwọn tó sọ nínú Madkhal kì kọ́ correct wọ́n ní Hakimun Naisaburi Ibn Kathir pìtàn yá àfáà tó papọ̀ Hakimun Naisaburi yóò wá gbé tírà tán fi correct ẹ̀ ọwọ́ àgbé wọn ń kà ní halkọ rẹ̀ fáwọn student rẹ̀ ní public ń kà á ń pé àwọn nǹkan tí wọ́n sọ nípa mi ni yóò máa wá sọ pé eléyìí ọ̀tọ̀ ni
mistake mo ṣe tòótọ́ àbí wọ́n ti correct mi yìí òótọ́ ni mistake ń wá tó ń ṣàdúrà fún àáfàá tó correct yẹ akẹgbẹ́ rẹ̀ náà ni o kódà àwọn tó ní Hakim Naysaburi jù lọ lọ́jọ́ orí ń tún wá ń ṣàdúrà fún pé Ọlọ́run bá ń dúpẹ́ fún mistake mo ṣe ń bí tòótọ́ Ọlọ́run bá ń dúpẹ́ fún àti Hakim Naysaburi àtàfàá tó correct yẹ ẹnì kẹ́kọ̀ọ́ dẹni ẹ̀ sínú gbogbo wọn. Al-Imam Abubakar ibn al-Arabi nínú Ahkamul Qur'an tafsiri yẹn ń ṣe tafsiri aya tọ́lọ̀ ti ní walladhina yuluna min nisa'ihim ọwọ́ apìtàn kan ó ní àfa àwọn kan tí ń jẹ́ Muhammad bin Qasim al-Uthmani òun ló pàtàn yẹn fóun ó ní ó pìtàn fóun pé òun lọ kíw lọ́dọ̀ àfa kan tí ń jẹ́ Abul Fadl al-Jawhari òun wá dọ́dọ̀ rẹ̀ níjọ́ tó wọn kọ́kọ́ attend class lérò lọ́pọ̀ nínú mọ́ṣáláṣí ńláńlá Central Mosque ìlú ni wọ́n ti máa kọ́yàn kíw níbẹ̀ lòun dé nínú táàfà tóun dòkú ti àfà tóun gbọ́ dárúsù rẹ̀ nínú táàfà àkọ́kọ́ sọ níjọ́ náà tóun irú ọ̀rọ̀ òlélẹ́ yìí ní Abul Fadl al-Jawhari wọn ló sọ wípé Anabi sallallahu alayhi wa sallam ṣe ìlà ìyẹn dẹ̀ correct nítorí pé ní ìlàwù ní kọkùnrin kọ́kọ́ ó sọ wípé ìwọ ìyàwó mi ò ní bọ́ láṣepọ̀ ó ṣe wọ̀ fún mi kí n bọ́ láṣepọ̀ fóṣù kan lápèjúwe Anabi sallallahu alayhi wa sallam ṣe irú ẹ̀ tó tọ́ wọ́n tún ní Anabi kọ́yàwó wọ́n ní ọ̀hún pé àròyé wà ń bẹ̀ díẹ̀ ẹja dojú ń bẹ̀ yes ìyẹn correct àbí ká ní ìyẹn lè correct àmọ́ Anabi ṣe viharu ní pé kọ́ sọ pé ìyàwó mi ti dèwọ̀ mi bí ìgbà pé màmá mi náà jẹ́ ìwọ̀ mi bí màmá mi ṣe jẹ́ sí mi ìyàwó mi jẹ́ sí mi yẹn ni pé forever mi ò ní súnmọ́ mọ́ forever mi ò ní fẹ́ yẹn lélẹ̀ mọ́ viharu ni ó lọ Anabi ṣe viharu Anabi ò ṣe viharu òun wá tẹ̀lé lọ ilé ibi tí ń gbé nígbà táwọn èèyàn ń ra wọ́n ṣàwọn ohun pé àjòjì orí eléyìí kí lọ fẹ́ àwọn fẹ́ bá yín lọ́rọ̀ ní ó yá sọ mo fẹ́ kú jẹ́mi àti yín nìkan ó wá yọ̀ǹda gba àwọn yòókù tó wà ń bẹ̀ kí lọ fẹ́ sọ ní ẹ lànàbì ṣe ìlàwù kò sábúrú mbẹ ẹ correct ẹ lànàbì ṣe talak ìyẹn náà àmọ́ ẹ lànàbì ṣe zihar bọ́lọ̀ ṣe describe rẹ̀ nínú Qur'an wa innahum la yaquluna munkaran min al-qawli wa zura lọ́lọ́ pé ọ̀rọ̀ burúkú ní jẹ́ zihar Anabi ọ̀jẹ̀ sọ wẹ́ zuru lọ́lọ́ pé Anabi ọ̀jẹ̀ jẹ́ rí èké làfáà yẹn wá ní òótọ́ ni kò yóò bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ o ní àfáà tó ń pè ní Abul Fadl al-Jawhari bó ti jáfa àgbà tó olówó kọ̀bálà ó gbé agbárí àfáà ọmọ kéwù rẹ̀ tó wá pè sákèsí ó sì ń kíìsì eré ọmọ kéwù rẹ̀ o ṣeun ọlọ́run bọ̀ lálùbáríkà ó wá dijọ́ kejì nígbà tí wọ́n tún débi wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹni tí narrate tàn tí ń jọmọ kéwù ìyẹn Muhammad bin Qasim al-Uthmani ó lóun tètè dé ibi àwọn ti kẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí nítorí kóun lè wà wájú òun ọmọ ẹgbẹ́ bóun ṣe tètè débẹ̀ tó òun bá àfà ń bẹ̀ òun bá sheikh àwọn ọmọ kéwù náà ti pọ̀ bìbà ní kété tóun débẹ̀ làáfà bá ní ẹni yéé sọmọ kéwù ẹjọ́ ọmọ bọ̀ lójú bá ń tì òun láàrin èrò pé òun yéé sọmọ kéwù bò àwọn èèyàn òkè àjòjì wo lélẹ́yìí táàfà àwọn àgbà ń pọ́n léyìí ní ẹ̀yin lẹ́ ń fojú ọmọ kéwù o òun ló tún mi ṣe lánàá ọ̀rọ̀ tí mo bá gbogbo yín sọ yín àyín lánàá pé báyìí Ànábì ṣe báyìí kò rí bẹ́ẹ̀ o ó wá tún rẹ̀ ṣe ní public yín tún wá ń sọ pé ẹni tó pè mí sákìyèsí tó tún mi ṣe ní báwọn àfáà wa àná bí wọ́n ti rí nù ẹ̀jẹ̀ àjọ wọn báwọn àfáà wo èní náà ń bẹ àwọn àfáà wo èní náà ń bẹ torí bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n retract rẹ̀ agbẹ́ni bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àárín ìgbéraga kò sí bọ́lọ̀ nsọ̀rẹ́ o ìgbéraga kò gbé èèyàn débi tí yẹn lọ ìmọ̀ gbé èèyàn ṣubú ni a sì mọ̀ pa àyàn rẹ̀ nínú tàn èèyàn ní débi yẹn lọ sáfù tí yẹn ti bá rẹ̀ sáfù ṣètánì náà lọ́mọ tó wà mọ́ sáfù burúkú ọlọ́run fọ̀ wá mọ́ kó fi wá sínú àwọn ẹni rẹ̀ àwọn àṣìṣe wa ọlọ́mọ ṣàforí ẹ̀jìn wa ìsìláàmù yìí járí múdélé ìmánì járí múdélé já láṣẹ pé ń bẹ̀ já fi lọ́mọ lọ́wọ́ wala la hawla wala quwwata illa billah aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.